olóòlù ẹ̀yin Ìbàdàn ẹ lọ kàtàn olóòlù ẹrú ni olóòlù ẹrú wọn kó lẹ́rú wá Ìbàdàn kì í sọ máa Ìbàdàn kí náà ń pè lólóòlù ìjẹ́ ń pè ní olóòlù ìparun ní jẹ́ bẹ́ẹ̀ màá display rẹ̀ fún yín Oǹdó ní agbègbè tẹ́ ń pè ní Ọgbágì ẹ bá ń bẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ ni olóòlù ń bẹ wọn kó lẹ́rú wá sí ìlú Ìbàdàn ni ẹrú ipò ẹrú ni olóòlù wà tó fi dé Ìbàdàn kó tó di pé òde ajé ńlọ wá kalẹ̀ sí káwọn ará òde ajé wá gbà kan rí ńlẹ̀ Ìbàdàn nígbà táwọn náà sì ní ìkẹkẹ tí wọn fi ń tírèsì wọn tẹ́lẹ̀ náà sọ bẹndín tí wọn fi máa tírèsì àwọn pẹ̀lú pé ká máa gbé olóòlù tẹ́bá lọ kàtà eégún náà kìí ṣe lẹ Yorùbá ní ọ́ríjì eégún ẹ lọ yẹ̀wò mẹ́ eégún ẹ̀ máa kí àwọn náà bí àwọn tápà most especially bí Benin Republic àwọn oníwọ̀n jà wá lólè àwọn oníwọ̀n jí nǹkan wa àwọn oníbà wá jagun yìí olùtẹ́ ní yóò jáde ń bàdàn àtàwọn tí wọ́n kéde rẹ̀ àtàwọn tí wọ́n jẹ́ lágbàlagbà lónílé lólóyè nílẹ̀ Ìbàdàn tí wọ́n kéde olóòlù ní 24th century yìí 24th century yìí wọn ò dá nǹkankan mọ̀ ni àkọọ́lẹ̀ wo ni ń bẹ pé olóòlù ń bẹ nínú tí wọ́n ń gbé jáde nílẹ̀ Ìbàdàn olóòlù tí ó máa jẹ́ olóòlù 19th century lọ́ẹ̀sẹ̀ dé kí ló sì bí ibo olóòlù ti wá Ìbàdàn kọ́ lólóòlù tí wọ́n bá máa gbé nǹkankan lé nǹkankan jáde pé ó fẹ́ máa jáde gangan nínú tí wọ́n fẹ́ máa gbé jáde òun ẹnìkan bẹ́nu àwọn alágbára ńlẹ̀ Yorùbá Ayọ̀rìndé ni wọ́n ń pè é ṣèbóun ni ọba adédákádàrá nígbà náà ṣèbóun ni wọ́n ń jà lẹ́bí yàrá òkèbè tí wọ́n sọ̀rọ̀ pa ànábì jagun gègé àmọ́ pé ṣé orí ànábì lógun jíjà ti bẹ̀rẹ̀ ni bógun ṣe wà ń jíjà nù ilẹ̀ Yorùbá náà wọ́n ń jagun bẹ́ẹ̀ ogun ni wọ́n ń jà náà tẹ́lẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n di ọlọ́lá tí wọ́n di lọ́balọ́ba ó dà tẹ́ bá lọ wò tàn gbèsè ayé àwọn tí ń jọba dòní àwọn tí ń jọba àwọn tí ń jẹ balógun àwọn tí ń jẹ àwọn oyè kọ̀ọ̀kan wọ́n jagun débi tí wọ́n ti lọ wọ́n á padà dìkẹ́ẹ̀tì pé eléyìí tó múlù lọ eléyìí tó darí ìlú eléyìí wọ́n máa jẹ́ lè máa jẹ́ ẹ̀bùn ní pé àwọn ilé tí ń jọba nílò àwọn kẹ̀kẹ́ wá du ipò ọba àfàwọn tí wọ́n ti prógráàmù nígbà tó ju dúdú pé wọ́n máa jẹ́ pé àwọn tí wọ́n máa jọba rè àwọn tí wọ́n máa jẹ́ léèrè àwọn tí wọ́n máa jẹ́ nǹkan kan rè bó ti wá rí láwọn ìlú káàkiri kì í ṣe tuntun èyí táwọn ọmọ tí wọn ìwá sí mùsùlùmí wá dé lónìí tí wọ́n múra kẹ̀kẹ́ ẹ wàá rò pé nǹkan gidi kan kó jẹ́ tuntun ni wọ́n ń sọ ní tí ò nítumọ̀ gbogbo ọ̀nà tẹ́ ń gbé àparọ́ mọ́ Islam ọba tó níyìn náà ń wò yín Ànábì tí nínú Allaha la yumli lidh-dhalimi hatta idha akhadhahu lam yuflithu a gbọ́dọ̀ mọ́ sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni intense yẹn ní ìsìn pẹ̀lú fífi Ọlọ́run àwọn tó lè affect náà àwọn bí irú yín tó ṣe pé Islam wọn náà wulẹ̀ jìlò tẹ́lẹ̀ lẹ́nu òfin gbọ́dọ̀ dákẹ́ Ọlọ́run fi lẹ́yìn ìjọ ilẹ̀ dáadù ẹ máa lọ pera yín síbi dáadáa ẹ pàṣẹ dáadáa ẹ kọ̀ bàjẹ́ láwùjọ bá ti wà nípò tí wọn kọ̀ bàjẹ́ má bí ti máa rí nù sòkè yẹn jáde kọ́ máa ṣépè fẹ́ ń tọ́sọ ló kọ níjọ súná nítorí ṣépè fọ́ ọmọ ẹ̀ ń tọ́sọ ló kọ àìní làákà yìí ni bẹ́ẹ̀ yẹn bá sí ọ̀gàn ká sọ pé wọ́n sí ọ ẹ tó sí ọ nìkan ló dojú kọ kò sí tọkọ ọmọ rẹ̀ ń bẹ̀ ẹ̀kọ́ Islam ni ó mọ̀ ọ́ débẹ̀. Ayọ̀rìndé yìí wà nú àwọn tọ́lọ́ ń lo sábàbí nílẹ̀ Yorùbá kẹ bá fẹ́ máa sọ̀rọ̀ ìtàn gan ìtẹ́lẹ̀ ní bìlífù nú ẹ̀ ṣèbí gógùn náà ni ẹ tẹ́ síbẹ̀ kẹ yẹ̀wò mẹ́ wọ́n kọ̀ọ̀kan ilẹ̀ Yorùbá náà bẹ́ẹ̀. Oǹdó ní agbègbè tó ń pè ní Ọgbágì ẹ bá ń bẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ ni olóòlù ń bẹ wọn kó lẹ́rú wá sí ìlú Ìbàdàn ni ipò ẹrú ni olóòlù wà tó fi dé Ìbàdàn kó tó di pé òde ajé ńlọ wá kalẹ̀ sí káwọn ará òde ajé wá gbà kan rí ńlẹ̀ Ìbàdàn nígbà táwọn náà sì ní ìkẹkẹ tí wọn fi ń tírèsì wọn tẹ́lẹ̀ náà sọ bẹndín tí wọn fi máa tírèsì àwọn pẹ̀lú pé ká máa gbé olóòlù tẹ́bá lọ kàtàn eégún náà kìí ṣe lẹ Yorùbá ní ọ́ríjì eégún ẹ lọ yẹ̀wò mbẹ eégún ẹ̀ máa kí àwọn náà bí àwọn tápà most especially bí Benin Republic àwọn oníwọ̀n jà wá lólè àwọn oníwọ̀n jí nǹkan wa àwọn oníbà wá jagun yìí tí wọ́n ń da nǹkan borí nígbà tó di pé àwọn Yorùbá ń súnmọ́ tápà dáadáa tí wọ́n jọ ń lọ́rọ̀ làwọn tápà fi tù wọ́n lójú pé àwọn ará ọ̀run ni wọ́n ń da nǹkan borí láàrin wa lẹ́ẹ̀fì pé tí wọ́n bá sọ pé wọ́n sọ pé ará ọ̀run ẹni tó gbégún ẹni tẹ́ ẹ dámọ̀ lọ́sàn-án gan wọ́n àdá nǹkan bò lórí kẹ́ ẹ bá da màmá ó dégún yóò di pé wọ́n sọ pé ará ọ̀run ń ṣàdúrà fara ayé lẹ́yìn tẹ́ ìjọ ríra yín báyìí irú ẹni tàwọn kérésì náà wọ́n ní kérésì ń bọ̀ láti Róòmù àwọn ẹ̀tàn jẹ́ òsì ẹni tó gbé aṣọ rẹ́ẹ̀dì àwọn ẹ̀tìwọ̀ ló jẹ́ ń kérésì ń bẹ lágídí gbòǹbí o àwọn méjì bẹ wọn lọ rẹ́ǹtì wọn kàn lọ rẹ́ǹtì bàbá kan lòun náà daṣọ borí owó fẹ́ pa ìkan kọjá ládùúgbò mi ń jọ kan wọ́n bá wáyìn dáhùn báyìí nígbà tí torú fẹ́ yín bàbá lọ́rùn gbogbo eléyìí ò sínú ẹ̀sìn tẹ́ bá ti ń sọ̀rọ̀ Hajarul Aswad mo ń wo fídíò kan nínú àwọn dìdìrín tẹ́ ń sọ̀rọ̀ nípa ayé Hajarul Aswad mìíràn Hajarul Aswad kì í ṣe dandan ní kẹ́ ẹ débẹ̀ kẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ kíìsì òkúta tí ń bẹ́ ń bẹ̀ dandan kọ́ gbogbo ẹ̀ ń bá lọ bẹ̀ tẹ́ bá rí tí bá ń jìjà dùn pé mo fẹ́ kíìsì mo fẹ́ ṣe nǹkan kan òun kàn fẹ́ ṣe súnnà tànàbí sallallahu alaihi wasallam kò láǹfààní kankan tí ó ṣe fún yàn kò sí ní sùtá kankan tí ó ṣe fún yàn torí àgbẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ khalifa ẹlẹ́ẹ̀kẹta fáwọn mùsùlùmí àbáwọn àgbà Umar ọmọ Khattab ń sọ ń bẹ̀ yí pé ìwọ òkúta yìí o mo dẹ́gbẹ́ rẹ nítorí pé ànábì náà dẹ́gbẹ́ rẹ
mo kọ̀ bára rẹ mo kíìsì ẹ nítorí pé ànábì náà kíìsì ẹ ni o ànábì ti já mẹ́ yí pé ní ìwọ òkúta yìí la tadurru wa la tanfa o ní sùtá kẹ̀kẹ́ tó lè fi ṣe èèyàn o sì láǹfààní kẹ̀kẹ́ tó lè fi ṣe èèyàn so nígbà tí pé tí wọ́n bá sọ mùsùlùmí pé òkúta ti ń bẹ ní Mẹ́kà nǹkan tẹ́ ẹ lọ máa ń lọ kíìsì ẹ tóun náà ṣe kíní kẹ̀kẹ́ kò ní kẹ̀kẹ́ tí ń ṣe bẹ́ẹ̀ bá lọ Mẹ́kà tí ó bá débi òkúta pé yóò kíìsì ẹ kò ní kẹ̀kẹ́ tí ń ṣe ló jẹ́ pé ara Mẹ́kà náà wọ́n máa ń sá fún ẹbọ òfò táwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí ń ṣe bọ́ tí wọn ò tí kó ń di ẹbọ dòní mùsùlùmí tí ń kírun tó náà tí kó ń di ẹbọ ìgbépèsè ìṣẹ́fá ìṣàwó ìbọ̀gún ìkẹ̀kẹ̀ tó gbogbo náà bá dérú bẹ̀tẹ̀ opportunity wọ́n máa wá gbogbo àwọn ìtàwọn náà délé tó mọ̀ sọ̀rọ̀ kú sọ gbogbo ìlú tó yẹ pé àpáta ló lẹ̀kọ́ ń bẹ̀ òkè pọ̀ ń bẹ̀ gbogbo àwọn òkè tí ẹ̀ lè fẹ́ máa dé tí wọ́n sọ dòkè ọba sàdúrà sí ìkẹ̀kẹ̀ wọ́n ti demarcate ẹ̀ wọ́n ti fi nǹkan di bẹ́ẹ̀ bá dé Sàfà àti Márúwà ẹ̀ bá ti ń ti fi gíláàsì di báyìí torí kẹ́ bàmá ṣẹbọ́ ń bẹ̀ náà ni bẹ́ẹ̀ bá débi Maqam Ibrahim wọ́n ti fi gíláàsì di torí kọ́ mọ̀ pé gbogbo olú ọba yẹ hànà gbogbo olú bá láwọn ń sá fún káwọn ọmọ yẹ hànà kése bí Nàìjíríà kése bí ilẹ̀ Yorùbá wọ́n ti mọ̀ fẹ́ débẹ̀ bí kẹ́ máa fọ́ra àpáta bí kẹ́ lẹ́fẹ́ bu yèpẹ̀ kan tó jáde ń bẹ̀ sẹ́yìn tẹ́tẹ́ máa bu yèpẹ̀ sí ara yín tẹ́ máa bu yèpẹ̀ ọjà tí ń hójú ọjà tí ń tàjù yèpẹ̀ ẹwà títí ẹ̀wọ̀n bàtà celebrity ní alágbàkú ẹ̀dá láyé gbogbo tẹ́ ń ṣe tẹ́ ń pè ní àṣà tẹ́ ń pè ní nǹkan yín tó jẹ́ sàgẹ́gẹ́ ti gbàgbé ẹ̀ oògùn lẹ́jọ́ ń pè fúnra yín bí kẹ́ lọ sẹ́fá bí kẹ́ wẹ́nìkan bá yé ẹ̀jẹ̀ bí kẹ́ kọjú ẹ̀dágbó bí kẹ́ ẹlòmíì wéré gbogbo tẹ́lẹ̀ ẹjogún nù kò sí nǹkan rí kankan nù tẹ́lẹ̀ ẹjogún gbégún bá jáde náà kí ni ó ṣe yóò máa lu àwọn èèyàn lọ́rẹ́ nípa olóòlù tí wọ́n fẹ́ jáde náà nísìn ọ̀sá kọ́ọ́lẹ̀ kankan fún yí pé ẹ̀wọ̀n ní ìsìn tí mùsùlùmí bá fẹ́ ṣe nǹkankan tá a bá fẹ́ lọ mọ́sáàsì jọ jímọ̀ àkọọ́lẹ̀ ń bẹ abẹ́ ṣe yídì ìtúnu àwẹ̀ àti iléyà àkọọ́lẹ̀ ń bẹ àyẹ̀bẹ̀kọ́ àdẹ̀ níbẹ̀ nìyẹn kan jà wọn kálukú àmọ́ kíra wa á tún múyàn lẹ́ran wọn kálukú ọmọ jẹran ẹni tágbára rẹ̀ ọba kẹran wọn ní dandan kọ́ lọ yáwó nítorí pé yọ pẹran ẹran tí ó sì pa ní Ọlọ́run ti ní àtẹ̀jẹ̀ àti nǹkan rẹ̀ kò dọ́dọ̀ mi Ọlọ́run alákọọ́lẹ̀ nù tíra tiwa ẹ̀yin náà lẹ́ẹ̀mọ̀ jẹ nǹkan yín àmọ́ tẹ́mi Ọlọ́run ní lọ́dọ̀ yín lakin yanaluhu taqwa ìpayọ̀ Ọlọ́run bẹ̀ nìkan ní Ọlọ́run ní lọ́dọ̀ yín ẹni tí yóò jáde bí olóòlù yìí ẹ lọ kàtàn wọn dáadáa odidi oṣù kan ní 30 days kò ní súnmọ́ obìnrin mọ́ odidi oṣù kan kò ní responsibility ẹ̀kan ọ̀kan mọ́ yẹ́wọ̀ àmì tí wọ́n ti máa ro lágbára ìtàn kan mọ̀ ń bọ̀ àwọn kan fẹ́lẹ́ yìí test mic ni o ìtàn kan ń bẹ lábẹ́ kí ló fà tí wọn ò fi máa róbìnrin gan obìnrin kò sí kẹ́kẹ́ tó ṣẹlẹ̀ fájú pé rádàrà dárédèrèdè gbogbo tó ní í ṣe pẹ̀lú ti yín ọwọ́ báranùdé bárédèrèdè ìjọ mùsùlùmí fẹ́ jáde tí wọ́n ní kóbìnrin ọmọ jáde obìnrin tí bá tún ṣe nǹkan oṣù bá tún fẹ́ wá kí ìdí iléyà àti túnú àwẹ̀ yóò kàn ra dúró sí tòsí ibi tí ó ti máa gbọ́ kútúbà ọ̀nà ọmọdé kábàrà ń bẹ̀ lẹ́yìn bá àníjọ kírun kí ló fà á kò sí mara lára rẹ̀ ń ṣe nǹkan oṣù rẹ̀ lọ́wọ́ àbí ń ṣẹ̀jẹ̀ bí wọn àbí ṣe nǹkan àmọ́ ìdùnnú yẹn gbọ́dọ̀ ṣe kí ni ọgbọ̀dọ̀ wà lára rẹ̀ ẹ̀yin wá fẹ́ jáde ẹlòmíràn tó wá pàdé yín ọpàdé kú nítorí pé tó wà lábẹ́ olóòlù yìí gangan kí náà ń pè lólóòlù ìjẹ́ ń pè ní olóòlù ìparun ní jẹ́ bẹ́ẹ̀ máa display rẹ̀ fún yín ewu bí kéèyàn lọ máa rí kẹ̀mí ara rẹ̀ náà pè lólóòlù al-khatar peril ẹ̀mí àti ẹjájọ tẹ́sí gọ́gùn pé kí ni origin olóòlù ẹjájọ wò ẹ ti rí báwọn ẹjá tí wọ́n kálùkù náà lè lọ tẹ́sí pé kí ni origin eégún kí ni origin Ṣàngó kí ni origin kẹ̀kẹ́ àwọn tó jẹ́ Ṣàngó kìíní kan ọya kẹ̀kẹ́ tẹ́ ń kálùkù yín bọ lónìí tẹ́ ń takò lé lórí nígbà tí bí àwọn náà nínú wọn sunú ìyá fóṣù mẹ́sàn-án ìgbà tẹ́ bí àwọn èèyàn tí wọ́n dáyé àwọn tó bí wọn tá làwọn bọ́ǹgà náà àwọn tó bí wọn tá làwọn sìn Ọlọ́run mọ̀mọ̀ bí Ọlọ́run dákun máa fẹsẹ̀ mẹ́rin lẹ̀ sórí Islam yá àtẹ̀mí àtàwọn ọmọ mi àti gbogbo ẹbí mi méje nǹkan bí ó wù mí ṣe ju Islam lọ Islam dé kódà ẹjẹ́ tó fẹ́lẹ́ ìkún kí tó máa lọ kí tó dijọ́ tí wọ́n á fẹ́ lójú ìfẹ́ lójú o ọlá pé mo ṣe rí information tí wọ́n ṣe rẹ̀ sọ́dọ̀ mi wípé ọba Ìbàdàn gẹ́gẹ́ àbúrọ̀sídì sí ló kọ tí yín náà o ọba Ìbàdàn gẹ́gẹ́ kábíyèsí àti ráwọn ọba tí wọ́n jẹ́ ń bàdàn tí wọ́n kú re o ara ọba tí wọ́n bẹ́ ń bàdàn tí wọ́n sàsọ́ọ́lẹ̀ pé táwọn bá kú ìlànà Islam ní ká fi sin àwọn o ẹ̀yin náà ìlànà wo lẹ́yìn fẹ́ gbé kalẹ̀ ẹ̀wọ̀n ni ẹni tó wá fẹ́ jẹ́ ń bá ti mọ̀ kó ò ní ṣẹbọ kó má jọba irọ́ ni èèyàn lè jọba láì ṣẹbọ irọ́ ni gbogbo tí wọ́n pákéjì síbẹ̀ kò sí kankan bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí tí wọ́n bá ń jọba nù ráyẹ jù ẹdù ẹdínkù ọba ẹ̀sọ̀ ọba olúwo Ọlọ́run níjó burú fún àtàwọn ọba tí wọ́n rí bí wọn ẹ̀sọ̀ tán bóun ní kí tí wọ́n pè ní àṣà Yorùbá ó ń dààmú gba àwọn ọmọ yín náà ti ń lutí sínú àṣà Yorùbá lè tí lùlù ń bẹ gbogbo àwọn ọmọ yín náà ti ń dirun sínú àṣà Yorùbá ní dirun ń bẹ gbogbo àwọn ọmọ yín ní rìn òhò sínú àṣà Yorùbá ní rìn òhò ẹ̀dáyùn padà mọ́ ẹ̀dáyùn padà lọ síbi ká máa bọ̀gún ká máa tẹ̀lé légún gbogbo táwọn máa dàrú wọ́n gbégún wọ́n dàpọ̀pọ̀ fún ẹlòmíì nù wọ́n gbé sọ ẹlòmíì lọ ẹlòmíì ẹ̀sẹ̀ dín sùtán dùndú àtàkà tí yóò yà lẹ́sẹ̀ dín tán ó ti ní ètò fẹ́ panjọ́ náà wọ́n dànù wọ́n tún nà lọ́rẹ́
tó gba àwọn tí wọ́n lúrú àwọn ìyá ńlọrẹ́ tí wọ́n jí àkà tí wọ́n jí dùndú ṣé wọ́n kọ́ ṣé kádà lórí rí òkò lẹ́ lórí. wattaqi da'watal madhlumi fa innahu laysa baynahu wa bayna Allahi hijab. ní tí Islam ti wá kọ́ wa ni pé ẹ má ṣàbòsí sẹ́nì kankan torí pé ní ẹ ṣàbòsí sí Ànábì ní ẹ páyà èpè tí ó gbé yín sẹ́ torí pé tó bá ti lè ṣépè tépè tó bá jáde lẹ́nu ẹ̀ èpè náà sẹ́mọ̀ yín la kò sí tí ó dá padà. tanamu aynaka wal madhlumu muntabihun yad'u alayka wa aynu Allahi lam tanam. eléyìí ọ̀yọ́ sára eléyìí ní Islam pa wa nígbà bá jáde ẹ̀sọ́jọ́ mùsùlùmí jáde ẹ̀bẹ́ kan parọ́ máa ń gbé káràmù ẹ máa fẹ́ pààyàn wọ́n á ṣe Allahu Akbar ṣé ẹni tí èsè mùsùlùmí ọ̀kọ́ tíra ni kò sáwọn orientalist ni. àwọn Islam ti lọ́ta ti pẹ́ látọjú ẹ̀yà nàbí kódà kánábì Muhammad tó dé sallallahu alaihi wasallam Islam ti lọ́ta ẹ lọ kàtà Nuh ẹ kàtà Yunus ẹ kàtà anabi Lut ẹ kàtà anabi wa Ayyub àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìbáwọn àjọ wọn tọ́lọ́ ọ̀rán wọn sí yaqtuluna an-nabiyyina bighayri al-haqq ọlọ́ni dhalika bima asaw wa kanu ya'tadun. ẹ máa ka Suratul Baqara lẹ́ti báyàn Islam wọ́n tó bá jẹ́ mùsùlùmí tí Islam rẹ̀ ọba jẹ́ olè máa fọ́ sọ́yà pé mùsùlùmí ni ọ́ ọ̀daràn lọ́ọ̀yà o wọn náà kàn máa ṣe bí àwọn Koko Zaria káàkiri o àtàwọn míì inú àwọn tó yẹ kí wọn ọmọ tó kàn inú sẹ̀mí ayé wọn níparí ọ̀rọ̀ mi jàmá. olóòlù ẹ̀yin Ìbàdàn ẹ lọ kàtàn olóòlù ẹrú ni olóòlù ẹrú wọn kó lẹ́rú Ìbàdàn kìí sọ́mọ́ Ìbàdàn so ẹrú lẹ̀ ń celebrate ẹrú lẹ̀ ń celebrate tẹ́ẹ̀ báyìí ti ń celebrate ẹrú lòun náà ẹ kú òlóko ẹrú ní Islam gbédé èmi wá tún pro challenge níjọ́ táwọn àwọn àgbààgbà lẹ̀ yìí wọ́n máa pa kájà tó máa pa kájà tí wọ́n máa pa táwọn ẹlẹ́bọ náà máa fi ṣe fáàrí pé funfun làwọn náà ń wọ̀ funfun náà ni wọ́n ń wọ̀ ní náà fi ń ṣe aṣọ ìhọ́rọ̀mù ní Mẹ́kà wọn kálukọ lọ gbá rìsáàtì lórí ẹ̀ àwọn Yorùbá ọ̀làkọọ́lẹ̀ wọn ọ̀làǹkúrí kẹ̀kẹ́ ọmọ Yorùbá làwọn a sì máa ń tó pàtàkì ń bẹ a sì máa ń tá àmójútó ń bẹ tó fi máa sọ funfun tí wọ́n wọ̀ táwọn ẹlẹ́gbẹ́ àwọn nǹkan wọ́n kọ́pì débẹ̀ ni wọn ò lè dá ronú nígbà tá à ń sọ yìí ìbá máa bá ńlá bàbá wa ní bẹ́ẹ̀ sẹ́yìn ní sẹ́pà ń bú wọn ni àwọn tí wọn ò lè dá nǹkan kẹ́kọ̀ọ́ tí wọn ò lè dá nǹkan kẹ́kà Islam ló dé tó sọ wọ́n dẹ́ntí kọ̀ọ̀kan àtàwọn tí wọ́n gbé ìwé dé tí wọ́n sọ wọ́n dẹ́ntí kọ̀ọ̀kan Islam oníkíkọ̀ nǹkan sì ti dé káwọn eléyìnbó ẹ̀ǹ tí wọ́n mú yín lẹ́rú tó dé Islam dé kò mú yín lẹ́rú àwọn ìbò ìná dé tí wọ́n mú yín lẹ́rú tẹ́ tó gbòmìnira 1960 tẹ́lẹ̀ ń ṣe àjọ̀dún rẹ̀ lọ́dọọdún tẹ́ ti ìbọn lóko ẹrú lòdì ẹ̀rẹ́ ní báyìí sòdodo ọ̀rẹ́ ṣe wọ́n òfò káàkiri gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú kẹ́sàmù yín lẹ́rú ìtẹ́ máa celebrate Islam mú òmìnira tó yanjú dé ẹjẹ́ àdàdo bá ń tó dẹ̀ sọ wa abẹ́lẹ́ wọn bá dé ìdáwà kó jẹ́ ogún fún alágbòye ọ̀rọ̀ rẹ̀ assalamu alaikum. àwọn bàbá yìí wọ́n lọ Mẹ́kà wọ́n dé ìní wọ́n múra aṣọ white ń dé làwọn bàbá yẹn rí tó wù wọ́n táwọn náà fi múra bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ń bọ̀ bí eléyìí o iye òbá kọ́ ló ní aṣọ tí wọ́n máa fi pakájà o àti táwọn ẹlẹ́bọ máa wọ̀ tí wọ́n láwọn náà fi ń ṣe kíní kan òròdé ọ̀rọ̀ máa wò ó kíní kankan irọ́ lásán gbogbo ẹ̀ ọ̀dọ̀ mùsùlùmí lẹ ti jíyàn táníkè sọ̀rọ̀ mùsùlùmí lẹ ti jí ẹ jáde kẹ wá sọ pé ibi tẹ́ ti rí rẹ̀ táàsì lẹ́ni àkọ́kọ́ tó kọlù nínú àṣà Yorùbá àmọ́ bí léèrè nǹkan báyìí ta lẹ́ni àkọ́kọ́ tó kọ́ ṣe nǹkan báyìí ta lẹ́ni àkọ́kọ́ tó kọ́ ṣe nílẹ̀ Yorùbá tẹ́ẹ̀ bá ti rí mú jáde òfútù fẹ́ẹ̀ tẹ̀ ní ilẹ̀ Yorùbá ìjámọ̀ kankan